Ẹ káàbọ̀ padà lórí ìkànnì Speechbox Tele. Sinimá tuntun tá a ní láti wò òun la pàkọ́lé rẹ̀ ní Nini Bolar tí àwọn àgbà òṣèré sì kópa nínú rẹ̀. Àwọn òṣèré bíi Olaniyan, Okele, Kemity, Olóyèdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí dá lórí ọ̀dọ́mọbìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Nini nínú sinimá yìí tí wọ́n bí sí ghetto kan. Oríṣiríṣi ènìyàn ló wà nínú ghetto yìí. A rí olè, a rí ọ̀lẹ, bẹ́ẹ̀ ni a rí aṣẹ́wó. Nini jẹ́ ọmọ tó gbẹ̀kọ́ tí ó sì máa ń gbìyànjú láti tọwọ́ ìbàjẹ́ àwọn ènìyàn bọlẹ̀. Nínú sinimá yìí bákan náà láti rí àwọn ọlọ́pàá méjì, Fọlá àti Àkànní. Àwọn méjèèjì náà ń gbìyànjú láti tọwọ́ ìbàjẹ́ àwọn ènìyàn burúkú yìí bọlẹ̀. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ṣe gbé Fọlá àti Àkànní lọ sí inú ghetto yìí láti lọ ṣèwádìí àwọn ènìyàn burúkú tó wà níbẹ̀ àti wípé báwo ni àwọn yóò ṣe mú wọn. Ní báyìí ni Fọlá àti Àkànní ṣe lọ sí inú àbẹ́tẹ̀ yìí tí àwọn náà sì ń ṣe bí ọmọ àbẹ́tẹ̀ láti lè fi rí gbogbo nǹkan tí wọ́n nílò láti lè rọ́wọ́ tó àwọn ènìyàn burúkú yìí. Ṣùgbọ́n Fọlá jẹ́ ẹni tí ó máa ń gbìyànjú láti rántí ojú arákùnrin kan tó jẹ́ oníwà àbàjẹ́ ṣùgbọ́n ṣá kò rántí rárá. Ní ọjọ́ kan ni Honorable kan wá sí inú àbẹ́tẹ̀ yìí tí ó sì sọ pé òun fẹ́ wó gbogbo ilé tó wà nítorí òun ti gba ìyọ̀ǹda ní ilé ẹjọ́ àti wípé òun ní ibẹ̀. Eléyìí dá ìjà sílẹ̀ láàrin àwọn ọmọ Honorable àti Nini. Ní báyìí ni Fọlá súnmọ́ bàbá tó jẹ́ bàbá fún Nini. Bàbá náà ń gbìyànjú láti sọ àwọn àṣírí kan fún Fọlá. Níbi yìí sì ni sinimá náà parí sí. Ní kété tí apá kejì bá ti jáde, a ó máa fi tó wa létí. Ẹ ṣé.